èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV lórí gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ la ní ká dá sí o. A gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ Emmanuela àti Ayinde Wasiu K1. Wọ́n ní Emmanuela ò ṣe iléyá pẹ̀lú K1 pé ó gba abroad lọ. Ẹ̀yin èèyàn lè ṣe rí àwọn ọ̀rọ̀ yìí, ó máa ń fọ́nì sí mi ńgbà mí. Tí Emmanuela ò bá ṣe iléyá pẹ̀lú K1, ṣé kò ní fámílì míì tó lè lọ ṣe iléyá pẹ̀lú ni? Wọ́n ló travel out tó fi Wasiu sílẹ̀ wípé Wasiu àti Títí Marshal wípé wọ́n ti wà pọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn. Ṣé rí àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ lórí social media, ó máa ń fọ́nì sí mi ńgbà mí. Ṣé Emmanuela àti Wasiu ṣán jà ni? Wọn ò jà now. Anytime lèèyàn lè lọ fún vacation now. Ẹ mọ̀ bóyá ó ti apply fún visa tipẹ́ tó yẹ pé time yìí ni wọ́n ṣẹ̀ grant visa ẹ̀. Ó dẹ̀ lè má ti apply fún visa, ó lè ṣì ní visa lọ́wọ́ tó yẹ pé kò tíì expire. Tó jẹ́ pé ó ní láti tètè lọ kó tó di pé ó expire ni. Because èmi ò mọ nǹkan tó dé pé ọ̀rọ̀ àwọn èèyàn ẹ máa analyze ẹ̀. Ẹni yìí òun àtọkọ ẹ̀ wọn ò jà. Anytime ló lè lọ fún vacation. Anytime ló lè lọ fún vacation. Kò síbi tó bá ń lọ tọkọ ẹ̀ ò ní mọ̀ sí pé ó ń lọ. Ṣé ẹ fẹ́ máa fi orí ìyálé àti ìyàwó gbára wọn ni? Torí a rí fídíò yẹn tí wọ́n ń show Títí Marshal àti àwọn ọmọ Wasiu. Àwọn people yìí wọn ò jà now. A gbọ́ ọ̀rọ̀ ẹyọ kan báyìí lórí social media pé wọ́n ń jà. Wọn ò jà now. So kí wá ló dé tó jẹ́ pé ẹ máa fẹ́ máa fi orí ìyálé gbá ti ìyàwó? Ẹ fi family oní family sílẹ̀ now. Anytime lèèyàn lè travel lọ ṣe holiday pẹ̀lú family ẹ̀. Ẹ̀yin náà ṣá mọ̀ pé Emmanuela ó ní ọmọ. Àwọn tó yẹ pé adult ni wọ́n. Ó lè jẹ́ pé time tó ráyè ni tó lè lọ bá wọn ṣe ọdún now. Tá dẹ̀ fi spend time pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ìgbà tí ò ń ṣe pé bóyá Alhaji ìyẹn Ayinde Wasiu wọ́n jáde wọ́n ń rojọ́ pé ìyàwó àwọn fà wọ́n sílẹ̀ o, ó ti kó kúrò nílé. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. So kí wá ló dé tó yẹ pé a máa dá sọ̀rọ̀ family tí ò kàn wá? Family oní family làwọn people yìí. Wọ́n lóòótọ́ celebrity ni wọ́n o. Kò sí nǹkan tí wọ́n máa ṣe. Àwọn èèyàn á gbé ọ̀rọ̀ wọn wá sórí social media. But kò sí ọ̀rọ̀ ìjà láàrin wọn now. Alhaji wọ́n ní agbára àti fẹ́ ìyàwó méjì náà fi fẹ́ ìyàwó méjì. Ṣebí àwọn ìyálé kan ti lọ tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n dẹ̀ decide pé okay o, àwọn fẹ́ settle pẹ̀lú ìyálé àwọn, ìyẹn Títí Marshal, wọ́n settle ìjà wọn náà, wọ́n dẹ̀ ti wà back together. So kí wá ló dé tó yẹ pé ọ̀rọ̀ tí ò yẹ ká máa fà la máa fà. Èmi ò feel pé ó yẹ ká gba ọ̀rọ̀ yìí bí ẹni gbagba ọtí náà. Kò sí ọ̀rọ̀ ìjà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìyálé ò bá ìyàwó jà, ìyàwó ò bá ìyálé jà, ọkọ ò dẹ̀ bá àwọn méjèèjì jà. Kí wá ló dé tá a fẹ́ máa drag ọ̀rọ̀ yìí bí ó ṣe wù wá? Àwọn nǹkan tí ò yẹ ká máa dá sí la máa ń dá sí ńgbà mí. Gbogbo àwọn ariwo lónìí, ariwo lọ́la lórí social media yìí, ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù, it's too much. Bẹ́ẹ̀ náà ni mo gbọ́ ti nǹkan tí wọ́n ń sọ lórí social media ń pa Priscilla. Kí lọmọ ọlọ́mọ ṣe fún yín? Ẹ fi ọmọ ọlọ́mọ sílẹ̀ náà. Ó ṣẹ̀ṣẹ̀ marry ni, ẹ jẹ́ kó enjoy family, ẹ jẹ́ kó enjoy life ẹ̀, ẹ jẹ́ kó enjoy ọkọ ẹ̀, ẹ jẹ́ kó farabalẹ̀ kó sinmi. Kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn àtàmọ́-mátàmọ́ la máa mú? Wọ́n ní wọ́n jáde, wọ́n sọ̀rọ̀ ń pa Priscilla, wọ́n sọ̀rọ̀ ń pa màmá Priscilla, wọ́n sọ̀rọ̀ ń pa ṣé ẹ ti rí ti Priscilla yẹn? Òun ni ò yẹ kẹ́ ẹ mẹ́nu bà. Because kò sí nǹkan tọ́mọ yìí ṣe fún yín.
ọmọ yìí ṣe wedding, ó dẹ̀ need láti rest òun àtọkọ ẹ̀. Àwọn méjèèjì need láti rest. Lẹ́yìn ìgbéyàwó èèyàn máa ń sinmi ni. Kò wá yẹ ká wá máa drag ọmọ ọlọ́mọ lórí social media lójoojúmọ́. Ọkọ ẹ̀ olówó lọkọ ẹ̀, billionaire lọkọ ẹ̀. Tọkọ ẹ̀ bá ná billions tó fi ṣe wedding, kò kàn wá. Wọ́n lówó wọn ná. Kí ni tiwa? Kí ni tiwa tó yẹ pa ní láti máa rojọ́ lórí ọ̀rọ̀ Priscilla? Kò kàn wá now. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ fi àwọn family sílẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀. Ìyàwó Wàsíù Emmanuela ó fẹ́ travel ló travel. Ó fẹ́ lọ bá àwọn family ẹ̀ ṣeré ló fẹ́ lọ bá wọn ṣeré. Kò gbowó lọ́wọ́ èèyàn kankan now. Ó wù ló travel now. Ọkọ ẹ̀ á dẹ̀ mọ̀ sí pé ó fẹ́ travel ló fi travel. A gbọ́jà láàrin wọn. So kí wá lóde tá máa drag ọ̀rọ̀ yìí, tá máa gbà bí ẹni gbàgbá ọtí. Àwọn nǹkan míì wà tí ò yẹ ká máa dá sí lórí social media. Àwọn nǹkan míì wà tí ò yẹ ká máa gbẹ́nu sí. Because ìgbà tá bá ń sọ̀rọ̀ ń pa family oní family tí wọn ò jà, kí là ń try láti ṣe yẹn? Ṣé à ń try láti mú ìjà wá láàrin ìyálé àti ìyàwó ni? Because irú nǹkan báyìí ó máa ń fa wàhálà ni. Ìgbà tíyàwó bá rí i pé ẹ̀ ń gbé family, ẹ̀ ń gbé síta, ẹ̀ ń sọ nǹkan báyìí, ẹ̀ ń sọ nǹkan báyìí, òun náà máa rò nínú ọkàn ẹ̀ pé kí ló dé tó yẹ pé wọ́n drag o. Wọ́n ò ṣe nǹkan kan now. Ẹ fi àwọn family sílẹ̀, jẹ́ kán ní rest of mind. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kán ní rest of mind. Because it's getting too much. Wàhálà yìí ti fẹ́ máa pọ̀ jù lórí social media. Ẹjọ́ ṣáá ni. Kí ló dé? Ẹni ẹlẹ́ni travel ló wá fẹjọ́. Ṣé èèyàn ò lè travel ni? Èèyàn ò lè travel out ni kó lọ rest? Bóyá ó lọ fún medical check-up ni. A lot of things lèèyàn ń ṣe abroad now. Ó lè lọ sí abroad kó lọ sinmi labroad now. Kó dẹ̀ take time off láti ṣe medical ẹ̀ náà. Because a lot of people tán bá ti travel báyẹn, wọ́n máa lọ ṣe gbogbo àwọn medical wọn. Bóyá mammogram ni àbí pap smear, gbogbo ẹ̀ ni wọ́n máa lọ ṣe. Nǹkan tó dẹ̀ da káwọn obìnrin ká máa ṣe nìyẹn. Every year ló yẹ ká máa ṣe. Ṣùgbọ́n àpò ò dọ́gba, ọwọ́ ò dẹ̀ dọ́gba. Kéèyàn ṣe pap smear àti mammogram, owó ńlá ni ẹni tí ò bá ní insurance. Ṣùgbọ́n ẹni tó bá ní àǹfààní láti náwó yẹn, kí ló dé tí ò ṣe? Ẹlòmíì tó bá travel ìgbà yẹn ló máa lọ fọ eyín ẹ̀. Ẹ rí gbogbo àwọn èèyàn ní ìsìn tán tí ń ṣe eyín wọn now. Tó jẹ́ pé eyín wọn ti ń funfun. Tí àwọn tó jẹ́ pé eyín wọn ò da gan, wọ́n ń ṣe tó jẹ́ pé wọ́n set, ó dẹ̀ ti dà. Wọ́n lówó náà fi ṣe. So oríṣiríṣi nǹkan lèèyàn ń bá lọ sókè òkun. Ẹ mọ̀ bóyá ó tiẹ̀ tún wá gbabẹ̀ lọ rajà ni. Business woman ni. Ó lè gbabẹ̀, ó lè lọ rajà. So àwọn nǹkan báyìí, èmi ò feel pé ó yẹ ká máa drag àwọn family. Mi ò rò bẹ́ẹ̀. Wípé nǹkan tó dáa ni. Wọn ò gbé ẹjọ́ wọn wá sórí social media, wọn láwọn ń jà. Kí wá ló dé tá máa dá sọ́rọ̀ tí ó kàn wá? Kí ló dé tá fẹ́ máa drag wọn? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ fi àwọn family sílẹ̀. Ẹ fi Emmanuela sílẹ̀ àti Títí Marshal. Àwọn méjèèjì ò jà. Ọkọ wọn ò dẹ̀ complain pé nǹkan kan ń ṣẹlẹ̀. Then ẹ fi Priscilla sílẹ̀ àti rojọ́ lórí ọ̀rọ̀ Priscilla yìí àti Juma. Ẹ fi wọ́n sílẹ̀, jẹ́ kán enjoy marriage wọn. They deserve to be happy and they need to be happy. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Ọlọ́run á dẹ̀ bá wa dẹ́kun gbogbo wàhálà tó wà lórí social media yìí. Ìrọ̀rùn ni gbogbo ẹ̀ máa bá dé. So ìgbà tí mo gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, mo ní kèmí náà kí n gbẹ́nu sí ni. Ọlọ́run á dùn gbogbo wa nínú o. Happy weekend to you. Enjoy your weekend. God bless you all. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti ilé-iṣẹ́ Mashola Gist TV.